ẹ fi bàbá Adeboye lọ́rùn sílẹ̀. Ẹ ṣe kíni? Ẹ fi bàbá Adeboye lọ́rùn sílẹ̀. Lórí ọ̀rọ̀ ó ṣe ìdámẹ́wàá kò ṣe ìdámẹ́wàá tí bàbá Adeboye sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ní kí gbogbo àwọn ọmọ Nàìjíríà forí jìn àwọn orí pa àwọn sọ nígbà kan kì í ṣe pé wọ́n ṣe sọ pé ní tí ò bá ti san ìdámẹ́wàá ó ṣeé ṣe kó má rí ìjọba ọ̀run wọ̀. Wọ́n wá ní káwọn èèyàn kí wọ́n pé àwọn túbá. Ṣùgbọ́n àkíyèsí kan wà tí mo fẹ́ ṣe torí bàbá ti padà jáde wọ́n ti sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn. Àwọn èèyàn ò jẹ́ ká rí ọ̀rọ̀ tí bàbá sọ lórí ibi tí ọ̀rọ̀ pé ẹ forí jì mí yẹn wọ́n jẹ́ ká rí àwọn tó kọ̀ tí fídíò yẹn. Oyin ó níbi tí ọ̀rọ̀ ti ń bọ̀ kó tó débẹ̀ ó dẹ̀ kí dẹ̀ sí bẹ́ẹ̀ ni fídíò yẹn stop sí. Bàbá gan dẹ̀ sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni kọ́ ni mò ń lọ. Bàbá ti wá sọ tún wá padà ṣàlàyé nǹkan kan wípé torí àwọn pastors kan jáde wípé àwọn ò náwó sí gbígba ìdámẹ́wàá ń tà wọ́n. Wọ́n ní àwọn ò náwó sí gbígba ìdámẹ́wàá ń tà wọ́n. So eléwà jẹ́ kí àwọn pastor kan náà máa sọ pé rárá àwọn ń tà wọ́n máa gba ìdámẹ́wàá. Now this is the solution. Solution ni wípé according to Baba self tí owó tó bá wà ní church àwọn pastors tí wọ́n ní àwọn ò gba ìdámẹ́wàá àwọn ò nílẹ̀. Tí ọkàn bá sọ wípé kò san ìdámẹ́wàá ó lè lọ sí any church tó bá rí tọkàn bá ní kó wọ̀ kó san ìdámẹ́wàá fún ìránṣẹ́ tó wà mí kó san. Ìwọ tí àwọn pastor bá dẹ̀ sọ pé dandan tí pàgbà kó san ìdámẹ́wàá tó dẹ̀ mọ̀ pé kò yọnu ẹ̀ ipá ọ̀rọ̀ ajá pé ò ta o lè wá church tí wọ́n ti san ìdámẹ́wàá kó máa wá bẹ̀ lọ ilé ta máa fi yẹn ta máa fi fúnra wa ní wàhálà. Ṣùgbọ́n èmi ò kí sọmọ redeem mi kì í sọmọ church redeem kí n máa ń gbé ọ̀ngbèjà pastor but I'm also a Christian and nínú òye díẹ̀ tèmi ní nípa ìdámẹ́wàá wà biblical ó wà biblical. So tí ìránṣẹ́ Ọlọ́run kan bá ní kẹ́hìn san ìdámẹ́wàá kì í ṣe pé ó kàn déédéé mú wá láti ibì kan. According to the Bible nínú ìwé Málákì orí 3 ẹsẹ̀ 9 ó ní ènìyàn yóò ha jà Ọlọ́run ní olè ṣùgbọ́n ẹ̀yin sáà ti jà mí ní olè ṣùgbọ́n ẹ̀yin wípé nípa báwo ni àwa fi jà ọ́ ní olè nípa ìdámẹ́wàá àti ọrẹ. Nígbà tó ń tẹ̀síwájú ó ní ré ni a ó fi yín ré nítorí ẹ̀yin ti jà mí ní olè àní gbogbo orílẹ̀-èdè yìí. Ẹsẹ̀ 10 ní ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè pọ̀ ní ilé mi ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò bá sí fèrèsé ọ̀run fún yín kí n sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò sì sí ààyè láti gbà á. So ìdámẹ́wàá wà biblical bíbélì fọwọ́ sí pé ká san ìdámẹ́wàá. Nínú bíbélì again tẹ́ ń wò yìí chapter tẹ́ ń wò yìí Abraham san ìdámẹ́wàá fún Mèsídésékì olórí àlùfáà Abraham tó jẹ́ àpẹẹrẹ ìgbàgbọ́ oyè yín. Ṣùgbọ́n ibi tí a ní láti sọ̀rọ̀ sí gangan ni wípé ìdámẹ́wàá táwọn èèyàn ń san ní ayé ìsìn fáwọn ìránṣẹ́ Ọlọ́run wa báwo ni wọ́n ṣe ń ṣe. Tẹ́ bá wo inú bíbélì inú Málákì ó ní kí oúnjẹ bá lè pọ̀ ní ilé mi. According to òye tèmi ní nínú ọ̀rọ̀ ìdámẹ́wàá ní pé nígbà yẹn àwọn ìránṣẹ́ Ọlọ́run kì í ṣiṣẹ́ àwọn àlùfáà ò kì í ṣiṣẹ́. Àtúwọ́n ní àwọn nǹkan tí wọ́n bá àwọn àlùfáà ṣiṣẹ́ pọ̀ papọ̀ nínú ìjọ ta nínú synagogue gbà yẹn tá ń pè ní ọmọ Léfì. Àwọn ìjọ kan wà lónìí náà tí wọ́n ní ọmọ Léfì especially àwọn bí àwọn white garment churches yẹn wọ́n ní àwọn Levite wọ́n dà pé I think Catholic náà Levite. So àwọn ọmọ Léfì yẹn àwọn súnmọ́ àlùfáà pẹ́kípẹ́kí kódà ọ̀pọ̀lọpọ̀ bí yẹ pé ilé ìjọsìn náà máa ń gbé wọn lóko wọn lódò. Ṣùgbọ́n kí má bàa pa wọ́n lọ́rùn ṣe sọ pé káwọn èèyàn àwọn tó wá ń ṣiṣẹ́ tó pé nígbà táwọn ọmọ Léfì wà ní ilé ìjọsìn bí àwọn tún ilé ìjọsìn ṣe yẹn tàbí àlùfáà tó yẹ pé ó kò náà kò nóko tó ń lọ kò nílò tó ń lọ nígbà yẹn pé kébi má bàa pa wọ́n kọ́ má bàa ráre bí wọ́n fẹ́ ra aṣọ ni kọ́ má gbé wọn rà aṣọ rà bí wọ́n fẹ́ jẹun ni kọ́ má gbé wọn lóúnjẹ jẹ bí wọ́n ní nǹkan tó yẹ kán fowó ṣe ní àyíká ìjọ tí wọ́n rówó ṣe bí àmì ìṣe òjòjò ó ṣòjòjò ó sáré tó fẹ́ fowó tọ́jú ara ẹ̀ kọ́ má gbé irú wọn níbẹ̀ wá máa ráre pé irú iṣẹ́ kí wọ́n wá gba iṣẹ́ rẹ̀ sọ náà sí báyìí tó ń wá ráre tí àwọn tó gba iṣẹ́ Ọlọ́run kan wá dáa jù lọ lọ́nà fún wa pàṣẹ pé ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ yẹn ìdámẹ́wàá nínú nǹkan tẹ́ bá ń rí yálà ọjọ́ ní oníṣòwò ni ó jẹ́ ní tó ń roko ni ó jẹ́ kíríkà ìdámẹ́wàá ẹ máa mú wá sí ilé ìṣúra that is ilé synagogue ńgbà yẹn káwọn tó àwọn Levite àtàwọn àlùfáà lè máa rí nǹkan jẹ àti pé nígbà yẹn àwọn pàdé pé bí àwọn nílé
wọn lẹ́bí wọn nára tí àwọn níbi tó máa sùn táwọn gòkè ẹ wá máa fara sí ṣọ́ọ̀ṣì àwọn kan jọ pé bí àwọn atọ́ pé ó kù díẹ̀ káàtó fún nígbà yẹn náà tó pé àlùfáà àwọn ọmọ ilé ìjọsìn ẹ máa bọ̀ kí wọ́n àwọn mẹ́wàá láti ní pé ẹ̀yin tẹ́ pé ìgbà mẹ́wàá yẹn ẹ máa want to support them. Kò dàbí ayé ìṣẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run kan máa torí pé òun jẹ́ G.O. Adánìkan gbàdá mẹ́wàá yẹn a máa fira mọ́tò a máa fi kọ́lé àwọn pastors ẹgbẹ́ ìgbà wọn máa rùn pa àwọn evangelists tó wà ní church ẹ̀ máa rùn pa àwọn workers tó wà ń bẹ́ẹ̀ máa rùn pa tó yẹ pé kwaya mi ò ní lówó wáyẹ̀kì san ìwọ tó jẹ́ general overseer ó dẹ̀ ń gba ìdá mẹ́wàá thousands millions ẹlòmíì ò ní lówó san nínú àwọn tó jẹ́ workers ní church yẹn ìwọ tó dẹ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó dẹ̀ ń gbowó ńláńlá so ibi tí a ní láti sọ̀rọ̀ sí nìyẹn àwọn ọmọ àdúgbò sì ń dáyé sùn jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run mi bẹ́ẹ̀ tó wá ti gbowó yẹn kò kí fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ tí wọ́n jọ wà ní ìjọ yẹn torí pé òun ló ní ìjọ ẹ̀ òun ló dá ìjọ ẹ̀ sílẹ̀ kò kí fún wọn òun dá nǹkan ẹ̀ jẹ ṣùgbọ́n kò sí rí bẹ́ẹ̀ láyé ìgbà yẹn òun ló fi sọ pé ẹ mú ìdá mẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè pọ̀ ní ilé mi so ríré tí a wà fún yẹn tó wọ́n sọ ni pé àwọn kan àti pé wọ́n lè fẹ́ padà sórí kunkun pé èwo ló kàn mí ìránṣẹ́ Ọlọ́run ìbá ráre ìránṣẹ́ Ọlọ́run ìbá jẹyà ebi bá lù ìránṣẹ́ Ọlọ́run pa ebi bá lù levite pa kò sí èyí tó kàn pé ìwọ tó bá ṣàgídí ọkàn tó dẹ́ pé ó dẹ̀ rí nǹkan yẹn tó pé àwọn pípù yìí torí tí yín ni wọ́n ṣe ṣiṣẹ́ yẹn oyè yín lórí wa tó pé rí wọn fi yín rí bí pé bí màá bá yín wí tàbí màá bínú sí yín torí ìgbà yẹn báwọn ṣe gba iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run sì kọ́ ni wọ́n ṣe gbà nígbà yẹn àwọn yẹn gbà tọkàntọkàn gbà yẹn ìránṣẹ́ Ọlọ́run ò dẹ̀ kí ro ti ara ẹnìkan gbà yẹn bí ìránṣẹ́ Ọlọ́run ṣe wà yusuf fún ìjọ yóò wà yusuf fún ìlú gbà yẹn àyípa ayé gbà yẹn tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ìlú tó jẹ́ nǹkan ìdààmú ìránṣẹ́ Ọlọ́run lọ́ba máa sá tọ̀ lọ tó pé ìgbà yẹn nígbà táwọn sọ yìí ìránṣẹ́ Ọlọ́run máa wọnú gbọ́dọ̀ lè wọnú oṣù mẹ́ta lọ pé kí ìlú lè da á kó àwọn levite lọ sórí ìránṣẹ́ Ọlọ́run tó bá kó láàrin gbòòrò bí a lọ sínú gbó bí a ń gbàdúrà ó gbọ́dọ̀ ní nǹkan tó máa fi break so ara kó ń jẹ lè pọ̀ nílé Olúwa yẹn ni àwọn levite yẹn wọn kò dàbí ayé sọ pé àwọn jíò sọ owó yẹn àwọn nǹkan wọn ń dájẹ ṣùgbọ́n I mean but at the same time náà a tún lè blame àwọn kan tí wọ́n máa ń dájẹ́ ẹ pé kí n reason nínú ìmọ̀ tèmi ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ Ọlọ́run àbí ẹ pé cathedral àtẹ́lẹ́ ní wọ́n la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá kíkà cathedral yẹn tó dúró tó pé àwọn tó wà lábẹ́ wọn gbà yẹn tí wọ́n fọwọ́ lẹ́rán pé máa forí tì síbí Ọlọ́run pé Ọlọ́run pé àwa àwọn mi sá lọ ìránṣẹ́ Ọlọ́run àbí ẹ pé ó lọ yáwó ń gbà yẹn ni tó oyè yín ìránṣẹ́ mi àti ẹ pé ó ta dúkìá ẹ̀ nígbà yẹn ni kí cathedral àtẹ́wọ̀n yẹn tó dúró tára bá padà lóru ránṣẹ́ Ọlọ́run olówó pé nǹkan tó ń tó máa padà níbẹ̀ òun máa dá nìkan jẹ́ ni. Then ká tó wá fún aspect mi wò ó ní wípé àwọn ẹ̀ṣọ́ Ọlọ́run kọ́ àti pé wọn kì í gba sálárì ṣé pé àwọn ìjọ kọ́ àti pé àwọn wọn dá ìjọ sílẹ̀ kìlìkìlì tó pọ̀ wọ́n wá fi àwọn pastors sórí ẹ̀ tó bá àwọn pastors yẹn gba sálárì wọ́n àwọn ẹ̀ṣọ́ Ọlọ́run kọ́ àti pé wọn kì í gba sálárì lẹ́gbọ́n dẹ̀ máa san owó school àwọn ọmọ wọn máa san school fee àwọn ọmọ wọn ìwà jẹ́ pé ó máa rent ó máa san owó létò rent tó bá jẹ́ pé kò jẹ́ tí kọ́lé mílíọ̀nù àti pé ó fẹ́ kọ́lé ìwà jẹ́ pé ó fẹ́ ra mọ́tò ó fẹ́ fẹ́ mọ́tò ẹ̀ so àti ó fẹ́ ra aṣọ fẹ́ jẹun ìwà jẹ́ pé nǹkan tó fà tó yẹ pé ó fi wò mí pé àìdámẹ́wàá yìí òun nǹkan ló máa dá nǹkan náà nìyẹn ṣùgbọ́n kàtí mi fẹ́ sọ pé ìdámẹ́wàá wà biblical ṣùgbọ́n bá ṣe ń na ní ayé ìsìn ó yàtọ̀ sí bá ṣe ń na nínú bíbélì ayé ìgbà yẹn ó jẹ́ ìgbà tí mi fẹ́ sọ. Adébádé lórúkọ mi ẹ bá mi share video yẹn tẹ́lẹ̀ tún ní òye jù wá lọ nínú bíbélì ẹ give idea tí under the comment section please I want to hear something from you guys give your own opinion ẹ ṣe help me to share the video and don't forget to follow my page and please subscribe to my YouTube channel as well Adeboye on YouTube bye for now.